It's all right. Èwo nu yín láyé ń ṣe. Kele tẹ́ ń wojú ara yín. Àbá ayé ò ṣe kan nu yín. Òun ni ayé ń ṣe sà. Èmi ò ní any business pẹ̀lú ayé. Me, I'm perfectly okay, sir. Baby, èmi gangan láyé ń ṣe sà. It's all right. Wo ní problem kankan. O dẹ̀ nílò nǹkankan. No, mi ò need anything. Ọ̀rẹ́ mi kan ń fẹ́ kẹ́ bá mi wo sàn sà. Èmi ní problem. Màá fún ẹ ní nǹkan tó máa lò. Tó bá ti lò, ìkọ̀kíkọ̀ tó bá ń bá ẹ fínra, ó dàfi sẹ́yìn tí egun fi ṣan. All right? Thank you, sir. Thank you so much, sir. Thank you, sir. Thank you, sir.